èmi ò bá tèèyàn jẹ́ ọlọ́run máa bá tèmi jẹ́ ẹni tí yóò bá tèmi jẹ́ o dákun máa rán sí mi. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Èmi ò bá tèèyàn jẹ́ ọlọ́run máa bá tèmi jẹ́ ẹni tí yóò bá tèmi jẹ́ dákun máa rán sí mi. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Ọba Olúwa èmi ò dá tèèyàn rú ọlọ́run máa dá tèmi rú ẹni tí yóò dá tèmi rú dákun máa rán sí mi. Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Wípé èmi ò dá tèèyàn rú ọlọ́run èmi ò bá tèèyàn jẹ́ èmi ò pẹ̀gàn ẹ̀ dárí èmi ò bá tèèyàn jẹ́ ọlọ́run má bá tèmi jẹ́ ẹni tí ó bá tèmi jẹ́ o dákun máa rán sí mi. Allahumma salli Salli ala Muhammad. Allah Salli ala Allah sayyidina Muhammad. Allahumma salli ala Allahumma salli Baba Alárọ̀ṣe Allahumma salli ala Alárọ̀ṣe Allahumma salli ala Amira Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya rabbi salli ala sayyidina Muhammad. Ó yá wí Allahumma salli ala Wa ya rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Uhibbun Nabi Yali Hashimi ya Muhammadan Ajalla liwaro Satan wasilan wa matidan wa qayabahum nafusan wa ati walahum yada atabalahu rahmanu nashian wa maulida famasalami mani khala bali akoyebirawo lakodi fasaman kana الرسول إمامه يقود به نوى النجاة
به سباق من كل أمة ولولاه كان العباد يسبق الكل فيا ربنا الله فيا ربنا في أرضه وسمائه أمتنا على تصديقنا باستفائه فإن وزل أشواك يا بدائه يشك علينا لعيش دون لقائه إذا الدين لم يكمل فلا كانت دنيا ويا ربي سورنا ونسرني عزيز بجاه رسول الله موسى كذا إيسى اللهم يا ربي صل على محمد الله سادات نبي محمد ودنا تبولي قلوبي شفاء لفؤادي صلى عليه رب العباد الله وي دادا تبولي قلوبي شفاء لفؤادي صلى عليه رب العباد الله قلوبي أميرودا شفاء لفؤادي صلى عليه رب العباد الله محمد سيد الأمم له مقام شامخ الإمادي يا سيد الكون أنت فوزي وأنت
wípé ta ni yóò torí Muhammad gbàládá. Ta ni ó torí Muhammad gbàládá? Èmi á torí Muhammad gbàládá. Ẹni tó ń bì yẹn, I want you to see the person as your partner. Ẹ̀yin méjèèjì, ẹ̀yọ̀ kó wà wà lẹ́bi ọ̀tún ànábì. Ó yá bí. Ìkejì ó wà lápá àlàáfíà rẹ̀, ànábì yóò wá kó yí wà Ó yẹ lẹ́bi ẹjọ́ àpapọ̀. bú ẹni tí ó mọ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ẹjọ́ ànábì. dú káwọn ẹni tí ó rẹ̀ sì fọ̀ jù. Àmírà, mo ní ẹ̀ mọ̀ wípé ta ni yóò torí Muhammad gbàládá o. Èmi á torí Muhammad gbàládá. Tó dá ẹ lójú torí ànábì tá ò rí o, tá ń jẹran ẹ̀. Èmi á torí Muhammad gbàládá. Bóyá tẹ́wọ́ kò sọ wípé òṣì ò bá mi lẹ́jẹ̀ mú, kò sì mọ́ mi
bákan náà ọlọ́run kó má ṣàgbá àmín. àti ké odindi alukur'an àti ti ké odindi dalailul khairat méjèèjì yẹn òun náà ló fẹ́ ga jù jagun nínú grand khutbah. masha allah. iṣẹ́ òòjọ́ tèmi tá a máa fi kángun rẹ̀ òun náà ni ó wá kù báyìí. masha allah ntí gbogbo wa ti torí ẹ̀jọ̀ kó ń bí.